Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Bára sọ ní òní ni bí a ṣe ń lo ẹyin mẹ́ta, ẹyin àgíríkì mẹ́ta, ìṣe ẹyin ìbílẹ̀ o, ẹyin àgíríkì mẹ́ta, oyin, ìtọ̀dájí tá a tọ̀ láì ti sọ̀rọ̀ síyàn àti omi. Bá ṣe máa ń lò ó ìgbà mẹ́ta náà lè dání. Sọ̀rọ̀ mi ti yé ṣe rí iṣẹ́ yìí ó ní agbára. Mo ti ṣàlàyé iṣẹ́ rí that was bóyá bíi 2019 sí 21. Mo ti ṣàlàyé rí pé tá bọ ẹyin tá fi omi ẹ̀ tá tó fi wẹ̀ ẹni tó bá rántí. Inú mi dẹ̀ dùn nígbà tí ẹnìkan bá mi sọ̀rọ̀ ní àná tó lóun ṣẹ̀ṣẹ̀ rí iṣẹ́ yẹn ni. Nígbà tí gbà pé mo tẹ̀ ti post ẹ̀ rí. Ó lóun rí iṣẹ́ yẹn òun dẹ̀ try àná lẹ́nu yẹn ṣe pè mí ó ní Ọlọ́run dẹ̀ ṣe dáadáa fún òun gidi. Sọ̀rọ̀ mi ti yé ṣe rí kinní yìí kò nídìí pé àná wá ìwàkuwà kiri, kò nídìí pé o ò ní owó lọ́wọ́ o bẹ̀rẹ̀ sí ní ronú, kò nídìí pé o ò ní nǹkan tó fẹ́ jẹ o bẹ̀rẹ̀ sí ní lọ rorokuro pé àbí kó parẹ́ ni pé ilé ayé ò ṣe gbé fún ẹ. Ọmọ ìyá mi tó bá lọ wá ẹyin mẹ́ta, ẹyin àgíríkì mẹ́ta, ìtọ̀ tó tọ́ ń dájí kùtùkùtù láì ti sọ̀rọ̀ síyàn tọ́ sínú kíkan. Tó bá ti tọ́ tán nǹkan tó bá wù ẹ́ o lè ṣe. Tó bá ti tọ́ ìtọ̀ yẹn tán, wá kó ẹyin yìí sínú pọ́ọ̀tù kan. Ìtọ̀ díẹ̀ tó tọ́ láì ti sọ̀rọ̀ síyàn yẹn dà lé lórí. Tó bá ti dà lé lórí, bu oyin bí síbí mẹ́ta lé lórí. Kó wá da omi bí kọ́ọ̀pù mẹ́ta kó dà lé. Ṣé ti dà lé? Ẹ wá sè kó jiná. Ṣé rí tẹ́ bá ń sè lọ́wọ́, ẹ máa notice pé bóyá ìkan tàbí méjì nínú ẹ̀ ó crack, ó sán. Sọ̀rọ̀ mi ti yé tó bá ti wá sán yẹn tẹ́ bá ti kó ti jiná dáadáa ẹ pa náà dé ẹ má jẹ́ kó mi yẹn gbẹ ẹ wá jẹ́ kó tutù dáadáa. Àárọ̀ ọjọ́ yẹn mú ẹyọ kan lọ́wọ́ bò kò jẹ. Tó yẹ pé mùsùlùmí ni ẹ tó ń gbààwẹ̀ lọ́wọ́ má ṣe o dákun fọlọ́run bẹ̀ jẹ́ káwẹ̀ parí. Sọ̀rọ̀ mi ti yé má jẹ́ pé lẹ́sìn kejì ni ẹ tí ó wù ẹ́ láti ṣe please go ahead and do it. Ẹ máa bá àánú Ọlọ́run pàdé bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. So tó bá yẹ pé ẹ wá ń lọ síbi iṣẹ́ ẹ mú ẹyọ kan dání nínú ẹyin yìí. Tó bá yẹ pé ẹ ń ṣiṣẹ́ alẹ́ ni ẹ mú méjì dání, méjì tó kù. Tó bá ti wá di ọ̀sán bí aago kan sí aago méjì tàbí aago kan àbọ̀ mú kejì bò kò jẹ́ ó di méjì. Tó bá wá di alẹ́ bí aago méje sí mẹ́sàn-án bò ẹlẹ́ẹ̀kẹta kò jẹ́. Tó bá ti wá padà délé bóyá lálẹ́ ọjọ́ yẹn ni o tàbí ọjọ́ kejì ní tó ti ń dájú ni pé kéèyàn wẹ omi lálẹ́ ọjọ́ náà. So omi yẹn tó fi bọ ẹyin yẹn dá sínú omi tó bá tó ẹwẹ̀ kó fi sanra. Má fi ọṣẹ wẹ̀ o lè kọ́kọ́ ti fi ọṣẹ wẹ̀ kó fi omi wẹ̀ kó wá ṣe mú kíní ẹyin yìí kó wá ṣe fi omi ẹyin yẹn kó wá ṣe fi sanra. Lágbára Ọlọ́run àbànú Ọlọ́run pàdé. Ẹ wo mí náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Tọ̀mùtí Ọlátíbóyè. A jẹ́ fún yín lágbára Ọlọ́run. Níta ìfẹ́ wa jẹ́ kó jẹ́ ni pé gbogbo àtẹ́bà tí ń wá àwọn fídíò yìí a béèrè owó lọ́wọ́ yín pé ẹ fún wa lówó. Nǹkan tá a kàn nídìí ni pé ẹ kàn like ẹ comment ẹ tẹ like ẹ show appreciation. Tẹ́ bá ti ń like àwọn fídíò wa tá à ń rí comment yín orí tàwa náà máa wú láti lè máa bá wa sọ̀rọ̀ tó tún ju àwọn nǹkan báyìí lọ. Nǹkan pọ̀ tá a máa bára wa sọ. Lágbára Ọlọ́run. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. La ilaha illallah. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá.
èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrú ni wọ́n síkúrú ni wọ́n nínú ìsìnkú kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ à ń bẹ̀ ọ́